Asóòótọ́ lòwe Yorùbá tó ní ẹni ọba dó arúgbó kányìn òun ni ó sìnkú arúgbó àti pé aṣọ tó bá kángun ségun ni à ń pè ń jẹ̀pẹ́ tí túmọ̀ sí pé Wùmí ló gbọ́dọ̀ sọ ohun tó ṣe Mohbad fún wa. Àṣírí tó tú yìí lórí ọ̀rọ̀ ikú Mohbad ẹ̀yin gan ẹ bẹ̀rù obìnrin ó lágbára o. Ẹ̀yin tẹ́ ń sọ pé Mohbad ọkọ Liam nígbà tó wà láyé ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ àṣírí mi eléyìí tó tún tú ń farabalẹ̀ yànnà náà fún yín lẹ́yọ kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ DNA tá à ń sọ náà ni. The family us. Which family? The family me and Liam. Trying to show the Hi, secrets, Liam. the secrets behind the foreign board. Yeah, you're not even sharing pleasure with us. So you're supposed to be in the middle. Mo rò pé ẹ rántí Prime Boy ọ̀rẹ́ Mohbad tímọ́tímọ́ gangan eléyìí tí Wumi sọ pé torí ìjà tóun àti Mohbad jọjà níjọ́ tí wọ́n lọ ṣó òun ló fà tí Mohbad fi ṣèṣe lápá tí wọ́n fi pe nọ́ọ̀sì alábẹ́rẹ́ tó fi gún lábẹ́rẹ́ tí wàhálà fi dé. Prime Boy náà ti sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nílé ẹjọ́ ìrù ayé ọba yín tí ń bá kàǹtì Prime Boy sọ ẹ jẹ́ ń kà fún yín kó mọ́ dàbí ìgbà pé mo kàn ń sọ̀rọ̀ lọ lásán. Èèkan nínú àwọn ẹ̀rí eléyìí tí Martins Vincent eléyìí tí gbogbo àmọ̀ sí Freddy Darkman tó gbé jáde ibẹ̀ láti rí tí Prime Boy sọ ní corona request ẹ̀sìn sáré kà. Ṣé ẹ rántí pé dírẹ́fà Prado eléyìí tí wọ́n gbé lọ ṣó sẹ́mọ̀ pé ńgbà tí Freddy Darkman interview ẹ̀ sẹ́ǹpù náà sọ pé ìjà bẹ́ẹ̀lẹ̀ láàrin Mohbad àti Wumi nínú mọ́tò. Ìgbà tí ilé ẹjọ́ wá bi Prime Boy pé can you tell this court you said there was a misunderstanding between you before you came down from the car to clear the road. Did you pick any hint that led to the misunderstanding or bone of contention as a confidant to Mohbad? Ilé ẹjọ́ ń bi léèrè pé Mr. Prime Boy ǹjẹ́ lè sọ fún ilé ẹjọ́ yìí tó ṣẹlẹ̀ kó tó di pé ẹ bọ́lẹ̀ nínú Prado tí ẹ fi wá ń clear ojú ọ̀nà kí lẹ lérò pò ṣẹlẹ̀ nínú mọ́tò gangan. Wọ́n kàn tí sí ọ̀wá ni the only thing I know is that Cynthia eyín Wumi tó jẹ́ girlfriend Mohbad was angry ó nínú ń bí when Mohbad kí ló wá múnú bí wọn ni ọ̀wá fẹ́ sàlàyé when Mohbad said into wa jẹ́nu bí ni o I only moved closer to you once and I don't know if this boy is even mine. Ẹ mark ibẹ̀ dáadáa o. Prime Boy sọ wípé Mohbad kọjú sí Wumi ó ń bá a sọ̀rọ̀ ó ní pé ṣe bẹ́ẹ̀ kan lèmi àti ẹ gan ríra ẹ̀yin náà ti mọ̀ túmọ̀ ṣe bẹ́ẹ̀ kan láríra túmọ̀ ẹni pé ṣe bẹ́ẹ̀ kan ni mo bọ́ ọ lájọṣepọ̀ n rò pé mi gan mo lọ́mọ ọwọ́ rẹ̀ eyín ò Liam ẹ mọ bá mi ká lọ. Ó ní like maybe Mohbad was not ashamed to share that kind of thing in our presence and they started fighting. Ó ní pé Mohbad ojú ò tiẹ̀ tì láti sọ nǹkan báyìí ní ìṣẹ́jú gbogbo àwọn táwọn wà ń bẹ driver Prime Boy bákan náà Mohbad àti ìyàwó rẹ̀ ni wọ́n jọ wà ń bẹ and they started fighting. Eléyìí ló wá fàjà láàrin àwọn méjèèjì and Mohbad said ìgbà tí ìjà yẹn wá gbóná Mohbad tún wá sọ nǹkan kan I gave your mommy 400,000 naira. Ibẹ̀ ló ti wá ń sọ fún Wumi pé mo fún màmá rẹ̀ èyí ní 400,000. You guys think you can bring me down? Ó ní gbogbo ẹbí yín lérò pé ẹ lè já mi bọ́ and take all my properties. Kẹ́ ẹ já mi bọ́ kẹ́ ẹ wá jogún mi ẹ máa dé o. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ yìí pé wọ́n ní Wumi òun àtàdúrà wọ́n ti lọ ilé ẹjọ́ wọ́n ní kí wọ́n yọ ọkọ̀ Mohbad kúrò ní royalty ẹ̀ kí wọ́n fowókọ̀ àwọn sí. Ẹ máa gbé sínú brain yín bí mo ṣe ń sọ lọ́hùn. Only move close to you once. Ó tún repeat ẹ̀ pé ṣé ẹ̀ẹ̀kan ni mo bọ́ ọ lájọṣepọ̀. I am not sure if this baby is mine. Ó tún sọ ó ní ìmọ̀bọ̀yé mi gan mo lọ́mọ ọwọ́ rẹ̀ sẹ́ ẹ wá ní kí wọ́n má ṣe DNA bóun ò ṣe ní ṣe DNA. Mohbad tún padà ó ní I borrowed your family 400,000 naira. Are you guys
pretended as if you will return it back. Ó tún wá tún sọ ó ní sẹ́ mo yá àwọn family ẹ̀ 400,000 ẹ sì ṣe bí ìgbà pẹ́ fún mi lówó mi padà ṣùgbọ́n ẹ fún mi. Ó ní your mommy should come and beg. Ó ní ó ń bá Wumi wí ó ní màmá rẹ̀ ó gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀. Prime boy ló ń sọ fún ilé ẹjọ́ báwọn ó ń ṣàlàyé tó ṣẹlẹ̀ kó tó di pé ó bọ́ọ̀lẹ̀ nù mọ́tò ẹ mọ̀ kí mo fẹ́ kàdélẹ̀ ni o. Ó ní not come and borrow money from me. Ó ní mọ́mí rẹ̀ gbọ́dọ̀ wá bẹ̀bẹ̀ ni kì í ṣe pé wọ́n wà máa yáwó lọ́wọ́ mi. And Cynthia was not happy with it. Ó ní gbogbo ohun tí Mohbad sọlẹ̀ inú Cynthia ò dùn sí ẹ̀yin náà gbọ́ ìkò sínú obìnrin tó lè dùn sí kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà. And they started fighting and from there ìgbà tí inú Cynthia ò dùn sí èyàn Wumi àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí tàkùrọ̀sọ wọn bẹ̀rẹ̀ sí jà láàrin ara wọn tó sì jẹ́ pé àwọn náà wà nínú ọkọ̀ pẹ̀lú wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Mohbad tí Prime Boy jẹ́ ó ní I started trying to tell Mohbad ó lóun wá ń try láti sọ fún Mohbad pé it was okay and he did not need all this here. Ó lóun wá ń try láti sọ fún Mohbad pé Mohbad kò tí tó yẹn ẹ tí ẹ dá lé ìgbà tẹ bá délé ẹ sì jọ lọ mọ sọ gẹ́gẹ́ bí boyfriend and girlfriend ẹ jọ lọ mọ intẹ́bàsí sọ̀rọ̀ onílé àmúdé go home and sort it out and he got angry with me. Ó níbi tóun ti wá ń sọ fún un pé ẹ sì lọ mọ sọ́nlé ó níbẹ̀ ní inú ti bí Mohbad tó ti bí sóhun and came down to chase me out of the car. Ó ní tó wá fà tí Mohbad fi lé òun bọ́ọ̀lẹ̀ gan ni ẹ̀rí kó sì sọ ọmọ interview rẹ̀ nígbà tí Very Dark Man interview rẹ̀ ó ní tó wá lé òun bọ́ọ̀lẹ̀ nínú mọ́tò because I was not asking him and I was trying to tell him to end up. I was not giving him ṣé ẹ mọ̀ wípé n tó jẹ́ ká n tí ilé ìfi jáde nínú corona request ni pé ìgbà tí wọ́n bí Prime Boy pé kí ló lè sọ nínú mọ́tò gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ wípé ìgbà tí Mohbad ò ti kọ́ sọ wípé bọ́yọ̀ òun kọ́ lòun lọ́mọ kò ní ìdí kí wọ́n ṣe DNA kí wọ́n kàn sí kinní ẹ̀yin náà gbọ́ ohun tí Mohbad sọ ó lẹ́ẹ̀kan lóòótọ́ náà àmọ̀ pé ẹ̀kan máa ń doyún ẹ̀kan máa ń doyún ṣùgbọ́n nǹkan tó lè fi á lọ́kàn balẹ̀ pé lóòótọ́ Mohbad ló ní Liam ní pé àfi kí wọ́n ṣe DNA test. Ẹ wá mọ̀ pé ọ̀rọ̀ DNA test náà ti lágbára débi wípé ilé ẹjọ́ gan ò tí ì rí yanjú látàrí pé àwọn láàbù tí wọ́n ní káwọn Wùmí lọ mú wá tí wọ́n mú mẹ́ta tí wọ́n mẹ́yọ kan bẹ́ẹ̀ láàbù tí wọ́n ní welfare court náà lọ mú wá tí wọ́n mú mẹ́ta tí wọ́n mẹ́yọ kan bẹ́ẹ̀ àti ti bàbá Mohbad tí Wùmí ti welfare court wọn ò kí n ṣe DNA tissue base tí wọ́n fẹ́ ṣe. Ẹ̀yin olólùfẹ́ mi sẹ́yìn náà ti rí ibi tọ́rọ̀ ìtì ń lọ ẹ rí i pé DNA yẹn ó wà very very important torí pé ẹ̀jẹ̀ wọn á láyìn lójú tí ọ̀bà yé yín ṣé DNA ni ó sọ láti mọ̀ yí pé ibẹ̀ láàmú wá ìtọ́pa Mohbad sí DNA ni ó sọ bóyá Wùmí ó wà lára àwọn tí ó pín gún tàbí òsì ní o tí ó pín gún torí tó ẹ̀rù fi ń ba Wùmí náà ni wípé tí DNA bá lọ confirm ẹ̀ pé Liam ṣe ọmọ Mohbad tí túmọ̀ sí pé kò ní nǹkan kan ṣe pẹ̀lẹ́ bí rárá ṣe rí i pé òun náà ó ní nǹkan kan tó ń dáàbò bò ẹ rí i pé issue ńlá ni torí pé ó dàbí gbà pé intẹ́rù fi ń ba Wùmí gan ni pé ó yẹ kí inú obìnrin máa dùn ni pé ó yá kó gbọ́ mọ́lẹ̀ pé ẹ lọ ṣe ní tẹ́ bá fẹ́ ṣe tó bá jẹ́ pé lóòótọ́ mọ̀ pé Mohbad nìkan ló ń bó òun sùn nígbà tó wà láyé èmi ò fẹ́ mọ dájọ́ bí o ṣùgbọ́n kí lè ro ti yẹn ṣe àfídíò bọ́ bá tó ṣe ń lọ nípa Mohbad àmọ́ jẹ́ kẹ́ ẹ gbọ́.